This is DJ Naija. Don't forget to subscribe, like and share. Abolore tún ti jáde o lórí ọ̀rọ̀ àwọn onímàrúwá pẹ̀lú Tafa Sego tí wọ́n dárúkọ Seyi Tinubu pé orúkọ Seyi Tinubu ó ní wọ́n fi ń ṣe bẹbẹ o tí Seyi Tinubu ò dẹ̀ mọ̀ ó ṣàtú wíníwíní ọ̀rọ̀ lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ national àti bí Tafa Sego bó ṣe ń lo orúkọ Seyi Tinubu fi ọpẹ́rẹ́tì oríṣiríṣi nǹkan ní ìlú Èkó. So ẹ wá nǹkan fìdílé nǹkan kẹgbọ́ wíníwíní ọ̀rọ̀ yìí lẹ́nu Abolore àti àwọn branch chairman tí wọ́n sọ̀rọ̀ sókè lórí àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Lẹ́yìn náà kẹ́ máa fi opinion yìí sínú comment tẹ́ bá ṣe ń gbọ́ ẹja àjọgbọ́. Àní mo ti sọ pé tó bá tó stage kan sẹ́ ara àwọn èèyàn ò ní gbà mọ́, ara ní àwọn èèyàn. Adìyẹ tí ò lára òfò ni ò ní yẹ̀yìn tiẹ̀ sórí pẹpẹ. Ẹ wo àní mo ṣì ń bọ̀ wá ṣe fídíò 1 hour video tí mo máa analyze. Ẹ bá mi send fídíò yìí sẹ́, mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Twitter. Mi ń lo Twitter ni, but máa try láti open Twitter mi láti máa lo dáadáa. Ẹ bá mi jẹ́ kí fídíò yìí kan Seyi Tinubu lára sẹ́. Wọ́n ń lo orúkọ Seyi gan o, wọ́n dẹ̀ fi oppress àwọn èèyàn gan. Àní wọ́n ṣe máa ń wá kan fi ya fọ́tò kan ṣe gbá kan ṣàwo láti lo Seyi. Seyi ti ní ọ̀tá púpọ̀ gan, despite pé bọ̀bọ́ yẹn ò mọ àwọn nǹkan tó ti forúkọ ẹ̀ commit so bẹ́ẹ̀. Now ṣé mo kí mo ti play fídíò kan fún yín tí mo sọ fún yín pé àwọn èèyàn ń complain ní gbogbo àgbàdo jayé nǹkan. Owó mákà lásán Sego fún rẹ̀ ló approve pé kó máa lọ gbowó mákà kó máa ní aráàlú lára. Pé alára ọ̀rọ̀ òun. Ẹ̀yin sọ pé ó kó àìsàn kó àìwọ̀, àwọn aráàlú ò complain nípa ara ní àwọn owó mọ́tò táwọn ń san. Mo ti post mo tún yìí máa ṣe fídíò lórí kinní yẹn dáadáa tí máa jẹ́ kó àwọn aráàlú kó reason sórí ọ̀rọ̀ yẹn gangan. Now ẹ jẹ́ kí onímàrúwá kó ní kálukú dá dúró, wọ́n fara ní wọ́n gan. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin aráàlú mo pé gbogbo ẹ̀yin èèyàn bó tẹ̀yìn ṣe union àtẹ̀yìn ṣe union, àwọn tó ń jáde tó ń sọ̀rọ̀ yìí tí nǹkan kan bá ṣe wọ́n, tí nǹkan kan bá tẹ́ bá torí ẹlòmíì wà ó sì ń jẹun lọ́wọ́ ṣùgbọ́n ara ní wọ́n ó lè jáde láti sọ̀rọ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ tó bá torí pé ìwọ tó sọ̀rọ̀ torí bí union ṣe máa ń ṣe nìyẹn, ẹni tó bá ti sọ̀rọ̀ wọ́n á ní wọ́n fẹ́ lọ dúró lórí iṣẹ́ ẹ̀, ẹni tó bá ti sọ̀rọ̀ wọ́n á ní wọ́n á ní nǹkan gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kó máa lọlé. Tó bá ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ẹ̀yin èèyàn má pè mí láláṣejù o, máa jáde tán fún ẹni yẹn, máa dúró pa gbogbo agbára tí n bá ní máa sá lórí òǹtọ̀hún yẹn pé ẹ ní yọ anybody. Freedom of speech, freedom of talk lóníkálukú ní láti sọ̀rọ̀ láì bẹ́ ebú kankan pé ẹ ní wá lára. Kódà mo lè sọ even nígbà tí olú ọmọ gan, nígbà tí gbogbo wọn tó lóyà tó pé tán lóyà sí kinní kan, gbogbo wọn ní Sego ti yọ tán níṣẹ́ pátápátá. Àìmọye èèyàn ẹ gbọ́ fídíò yìí fún ara yín kẹ́yìn náà digest ìró tún ṣìkù tó sì máa sọ̀rọ̀, ṣùgbọ́n gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí nǹkan kan ò ní ṣe wọ́n, a máa dúró tì yín pa. Up to one progress. Ẹ kọ́lẹ̀ o. Mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin brother mi àtàwọn sister mi náà. Àwọn excellency Babájídé Sanwó-Olú akin gan. Orúkọ tèmi ni Nurtw. So mo jẹ́ branch chairman Alimosho branch I. Mo fi àsìkò yìí pé gbogbo everybody wa táwa lọ́ndà tó wà. Ẹni tó bá níyàwó jẹun iná ló ń pa fún yín o. Wọ́n ń tutọ́ funfun síta, dúdú wà nù wọn. Àwọn ló ń fọ́ àwọ̀ fọ́, kò sẹ́ni tó wà òkè o. Ẹ bá lọ gbọ́ ọ́nù program tí Alhaji Mustapha Adekunle Sego tó sọ, that the state chairman of Lagos State. Tọ́ni ẹni tó bá jẹ́ juice ìyẹn ló kàn án. Ẹ jọ gbogbo àwọn tàtẹ̀lé Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà, the president of National Union, tó gbaṣẹ́ everybody ń sìn, kò sí nǹkan tó jẹun lówó. Alhaji Mustapha Adekunle Sego
ṣọ́ iṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn akọ lẹ́tà tí ó ń ṣọ̀nà méjì sí State House sí Ládòjé wọn pe anybody wọn ní ká lọ ní sùúrù tó bá fẹ́ tó láti bí ọdún kan àbọ̀ ń sìn wọn ti rí tó ọ̀gbẹ́ni Azeez Abiola yìí ó dẹ̀ ń sọ oníṣègùn ò lè pàṣẹ fún ẹ àdàrí pé ṣègùn yẹn ò lè pàṣẹ fún ẹ lóòótọ́ ó tá rọ̀ yín ẹ̀yin ìjọba máa fẹ́ dá dúró táfẹ̀ sí London National Union òun ló máa pè wá o òun ló máa pè wá gan-an oníkálukú mọ̀ ọ̀gá ẹ̀ wọ́n dẹ̀ bá sọ pé ó ń bọ̀ ẹ̀wọ̀n là ń dẹ́ẹ̀dì Azeez Abiola ó bá àwọn alágbàdo ni o èèyàn kan ò dẹ̀ ń jẹ kí ló fẹ́ èèyàn kan kì í jẹ kí ló fẹ́ mọ́ṣáláṣí tó ń pè branch ẹ̀ tó ní ìwọ ló wà ń bẹ̀ alẹ́ àwọn kan kó ń bẹ̀ tẹ́mi fi wà ń bẹ̀ ni ìwọ ò tó bẹ́ẹ̀ ṣọ́ yìnbọn fún ẹ bẹ̀ ni èmi tí mo ṣiṣẹ́ yẹn rèé èmi tó wá yìnbọn fún bẹ́ẹ̀ rèé nígbà tí mo rí pé a fi ajẹ má jẹ ayọ̀ ni ẹ gbogbo ọmọ tó wà lọ́ndà ẹ sí nǹkan tó wà òkè ọkàn tọ́ra ẹ ní so mo bẹ̀ yín ẹjọ́ tó Ọlọ́run Babátúndé Babájídé Sanwó-Olú ẹjọ́ tó Ọlọ́run sà afẹ́kẹ́ bá a dá sọ́rọ̀ yìí tọ́mọ bá yìí tó lọ́kọ́ ó jẹ́ ká fún lọ́kọ́ ni. àwẹ̀ dá dúró oníkálukú wà lórí ọwọ́ ẹ̀ tí ó tiẹ̀ ní síjà ara tó bá yẹ pé kankan wà bẹ́ẹ̀ ni bí a máa ní òun ní judgement ṣe máa ní kó má lo judgement tiẹ̀ ni ó kó kí n jẹ́ bàbá tọmọ kó má ná lànà kí ló ṣẹlẹ̀ gbogbo lè tẹ̀lé ń ṣe yìí tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o kẹ́ni ìbọn 100 kò kàn wá o àwọn oníbà ń lò bọ̀n ìjọba wà ń lò ó ẹjọ́ tó Ọlọ́run kó má bàa di wàhálà púpọ̀ lèmi ṣe fídíò eléyìí ẹ bá wọ́n nù wọn o wọ́n gbaṣẹ́ everybody láti jọ yìí we are more than 20-30 tó jọ ọmọ Àyìndé ọmọ Musiliu Àyìndé ọmọ Akínsànyà wọ́n ní tó ń pẹ́ tẹ́lẹ̀ president làwọn ṣe gbaṣẹ́ yín ẹjọ́ tó Ọlọ́run mo bẹ̀ yín ni ẹjọ́ tó Ọlọ́run á bẹ̀ yín ni o.